ohunkóhun tẹ́ bá dáwọ́lé lórúkọ Jésù látòní lọ kó bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Bàbá ń dáwọ́ pé ẹ̀wò ní sáà yìí náà ni ohun tó ń ṣàkóbá ògo tí ọmọ ológo kì í fi rógo lò. Wọ́n ní ọkùnrin yẹn lógo ó lógo ẹ̀rọ̀mí dẹ̀ rí wọ́n máa pè ní president ládùúgbò president kò ní rí kíní ẹ̀ jẹ ẹ̀rọ máa ní ọmọọba kò ní rí kíní ẹ̀ jẹ máa fi kún kí ló ń fà á tó lógo òfin rógo lò. Ẹ ṣe ìwọ̀n àkọ́kọ́ tí ológo òfin kí ń rí ògo lò tí mo máa sọ ní pé ogun ìdílé. Kò sí ẹnikẹ́ni tí ó rí ògo ẹ̀ lò láyé tí ò jagun ṣẹ́gun kọjá ogun ìdílé. Ení nìyẹn. Ìkejì òun ni pé kéèyàn wà kó yẹ pé ọ̀tọ̀ ni ohun tí ìràwọ̀ ẹ̀ ń sọ because Bíbélì fi hàn pé ọ̀tọ̀ ni ògo oòrùn, ọ̀tọ̀ ni ògo òṣùpá, ọ̀tọ̀ ni ògo ìràwọ̀. Ẹ̀rí ògo míì ó ní èèwọ̀ nínú, ó nídìí kéèyàn kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó kíyèsára. Níwọ̀n bàgbà téèyàn bá ti kíyèsára now ó lè tibẹ̀ sọ ògo ẹ̀ nù. Ògo mìíràn jẹ́ pé níbi kí a máa ṣe àgbèrè níbi ìbálòpọ̀ èèyàn máa ń sọ ògo nù púpọ̀. Bẹ́ẹ̀ ni because tó yẹ kí ẹ gorí ẹ tí yàn lọ gorí ẹ. tí yàn lọ gorí ẹ àwọn nǹkan mi wà ní tẹ pé májẹ̀mú ó wà lára ẹlòmíì. Ẹ̀rí májẹ̀mú ẹlòmíì àbìlú wà lára ẹ̀. Ìwọ ò lè ever wọn ẹni tí àbìlú wà lára ẹ̀. Ẹ̀rí májẹ̀mú wà lára ẹlòmíì tó yẹ pé lágbára gbogbo ẹni bá gorí ẹ kò ní ṣe rere. Ọlọ́run má jà ní májẹ̀mú burú ibi o. So tí èèyàn bá wá gorí irú ẹ̀dá bẹ́ẹ̀ báwo lẹ ṣe rò pọ̀rọ̀ ẹ̀ máa rí? Ọ̀rọ̀ ẹ̀ á máa bẹ̀rẹ̀ sí dàrú láti gbà yẹn lọ. Ẹ̀rí dáṣọ àtẹ pé ó jẹ́ kí èèyàn máa kíyèsára. Ẹ̀rí kò dẹ̀ sí ọmọ ológo tí kì í láìkí obìnrin. Ṣàṣà ni ọmọ ológo tí ò kì í láìkí obìnrin because ọ̀pọ̀lọpọ̀ ògo ni ó jẹ́ pé nípasẹ̀ obìnrin èèyàn fi ń rí ògo lò. Ògo mi wà tẹ́ pé nípasẹ̀ obìnrin èèyàn fi ń rí ògo lò. So téèyàn bá wá kíyèsára tó lọ jẹ́ pé ó lọ korí bọ bí tí ò jẹ́ kó korí bọ̀ ó di dandan kí ògo yẹn já wálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ògo míì dẹ̀ ní èèyàn nídìí àti gbé ìgbésẹ̀ nítorí pé téèyàn bá rẹni bálà ọlà òkú tètè dé. So ògo míì wà tẹ́ pé òun fúnra rẹ̀ ó nídìí akitiyan kó tó rí ògo ẹ̀ lò. Bẹ́ẹ̀ lòmíì sà tó bá dáwọ́ lé nǹkan tí ò bá béèrè kó tó dáwọ́ lé ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo effort ẹ̀ lórí ohun tó dáwọ́ lé yẹn asán ni. Ṣùgbọ́n most of ẹni tó bá mọ̀nà téèyàn bá tọ̀ lọ tó bá béèrè ọ̀nà ẹni bá béèrè ọ̀nà náà máa ń júwe ẹ̀ fún. So from there irú èèyàn bẹ́ẹ̀ á rí ọ̀nà gbà. Ẹ wo máa nǹkan ó fẹ́ máa ta bátìrì. Nígbà tó kówó jọ ó wo nǹkan tó lè tà ó ní ṣíṣe ọ̀gbìn àbí ṣe bátìrì ní kò ń bẹ̀rẹ̀ sí tà. Nígbà tẹ́mi Ọlọ́run máa mú mo níṣẹ́ bátìrì lẹ́mi Ọlọ́run sọ. Mo tún wá sọ pé kó kọ ọ́ sínú ìwé kó ra róbóróbó kó kó síwájú ara ẹ̀ kó wá lọ pẹ nìkan tí ò sí níbẹ̀ kó mu. Nígbà tẹ́ni yẹn máa mú kí lẹ mọ̀ tẹ́ni yẹn mú iṣẹ́ bátìrì tí èmi sọ jáde lẹ́nu iṣẹ́ bátìrì yẹn náà lẹ́lòmí ẹ̀ ṣe kíni lẹ́ni yẹn mú. So látìgbà tó ti dáwọ́ lé iṣẹ́ bátìrì yẹn látìgbà náà nìtẹ̀síwájú ti bá ayé ẹ̀ yàtọ̀. Ó dẹ̀ ti ṣiṣẹ́ pọ́tìrì tó fẹ́ tún lọ ṣe yẹn ó ti ṣe bí ẹ̀ẹ̀mejì tó ti rí ìjákulẹ̀ kó tó fẹ́ ṣe lẹ́ẹ̀kẹta. Kánú kówó sílẹ̀ fún pọ́tìrì yẹn ni kò bá ṣègbè bẹ́ẹ̀ ni. Now obìnrin kan ti kówó sílẹ̀ tán dálé ọ̀dà lẹ̀ láti London wọ́n dálé ọ̀dà yẹn lẹ̀ sí Ìbàdàn. Bàbá gbogbo ẹ̀ dòfìfo ni gbogbo ẹ̀ bàjẹ́ wọ́n kàn kó owó ẹ̀ jẹ ni. Nígbà tó sọ̀rọ̀ pé dáàdi èjò kí lóun lè ṣe wọ́n á sọ pé kí lè wà lọ́kàn yín. Ó ní nǹkan tó wà lọ́kàn òun kéré sí nǹkan tó ń fẹ́ máa ṣe wọ́n ní kóun máa ṣe kóoru. Mo dẹ̀ rí pé mo rí àmì pé ó dára. Mo á sọ fún obìnrin pé ẹ wò ẹ má sọ nǹkan mímọ́ nǹkan tẹ mention jáde yẹn ló kan yín
òun lèmi Ọlọ́run fàṣẹ sí o